Juma Jux ọkọ Priscilla Òjó tú àṣírí ńlá. Ó ní mo jẹ Mohbad ní gbèsè màá sì san fún ọmọ rẹ̀. Ó ṣẹlẹ̀ èyí ni báwọn obìnrin Nàìjíríà ṣe fira wọn wọ́lẹ̀ níwájú àwọn ọkùnrin Tanzania. Ṣé ẹ ti gbóhun tó ṣẹlẹ̀ láàrin Títí Máṣà ìyàwó Wàsíù Àyìndé àtàwọn ọmọ ọkọ rẹ̀? Ẹ farabalẹ̀ kẹ́ gbá àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Bí kì í bá ṣe púpọ̀ nínú àwọn ọmọ Nàìjíríà tí wọ́n sì ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó lọ́sẹ̀ tó kọjá yìí, ó ṣeé ṣe káṣírí tó tú jáde báyìí nípa ohun tó pa Juma Jux ọkọ ọmọ òṣèré ilẹ̀ wa ni ìyàwó Òjó pọ̀ pẹ̀lú ọmọkùnrin olórin ilẹ̀ wa tó kú lójijì lọ́dún méjì sẹ́yìn ni Ìlérí Olúwa lọ́ba tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad papọ̀. Ọ̀pọ̀ tó ń rí Liam lọ́dọ̀ ọmọ ìyàwó Òjó tó ṣẹ̀ṣẹ̀ rí ilé ọkọ ni Priscilla Kambala kò mọ̀rọ̀ àjọṣepọ̀ tó wà láàrin bàbá ọmọ náà àtọkọ arẹwà ọmọbìnrin yìí. Ṣọ̀pọ̀ ìgbà tí Priscilla bá ti wà ní Nàìjíríà ni yóò gbé Liam wá sílé rẹ̀ tí ó sì máa bá ṣeré. Ọmọ yìí sì mójú ìyàwó tuntun yìí débi pé gbogbo ìgbà ló máa ń pè é. Kódà níbi ìgbéyàwó ọmọbìnrin náà tí wọ́n ṣe lọ́sẹ̀ tó kọjá yìí, níṣe ni Liam wo fọ́tò Priscilla tó sì ń pe orúkọ rẹ̀ lẹ́ẹ̀mẹwàá. Àṣírí ṣẹ̀ṣẹ̀ wá tú síta báyìí pé ọkọ Priscilla àti Mohbad mọ ara wọn kó tó di pé ikú àìtọ́jọ́pọ̀ ọmọkùnrin náà. Àjọṣepọ̀ sì wà láàrin wọn àti Juma Jux tó wá láti orílẹ̀-èdè Tanzania yìí débi pé bí kì í bá ṣe pé ikú tó kojú ọmọkùnrin náà dé ni òun pẹ̀lú ọkọ Priscilla fẹ́ jọ po orin kan papọ̀ tí wọn ìbá sì jọ gbé àwo orin jáde. Kó tó pàdé ìyàwó rẹ̀ yìí rárá ni àjọṣepọ̀ náà ti wà láàrin wọn. Láìpẹ́ yìí ni Juma Jux tú àṣírí náà nígbà tó ń ṣàlàyé ìdí tó ṣe lu ọmọ Mohbad gẹ́gẹ́ bí ọ̀kan náà àwọn ọmọ ìyàwó rẹ̀. Ọmọkùnrin náà ṣàlàyé pé òun jẹ Mohbad ní gbèsè tí ikú kò jẹ́ kóun ráàyè san fún un, ṣùgbọ́n gbogbo gbèsè náà lòun máa san fún Liam tí í ṣe ọmọ rẹ̀ pátápátá. Ọmọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ gbé Priscilla níyàwó yìí sọ pé lọ́dún 2022 Mohbad wá bá mi pé kájọ ṣe àwo orin papọ̀, ṣùgbọ́n ní gbogbo àsìkò náà mo sì ń ṣiṣẹ́ lórí orin mi kan tí mo ṣẹ̀ṣẹ̀ gbé jáde ni. Pẹ̀lú ẹ̀ náà mo ṣèlérí fún un pé a máa ṣiṣẹ́ lórí ohun tó béèrè yìí. Gbèsè ńlá ni mo jẹ arákùnrin mi yìí pẹ̀lú bí mi ò ṣe lè mú ìlérí tí mo ṣe fún un ṣe láti jọ ṣe orin tó béèrè fún pé kájọ ṣe lásìkò náà. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí ṣètò ìgbéyàwó mi pẹ̀lú ìyàwó mi, mo sọ fún un pé Liam ló máa jẹ́ ọ̀rẹ́ ọkọ ìyàwó àkọ́kọ́, ṣùgbọ́n ọ̀rẹ́ mi Diamond ló máa kó ipa yẹn nítorí òun ti dàgbà, òye ohun gbogbo tá a fẹ́ ṣe sì yé. Ṣùgbọ́n Liam ṣì kéré, ẹni tó ṣe aṣọ tí mo wọ̀ lásìkò ìgbéyàwó mi náà ló ṣe aṣọ tí Liam wọ̀. Mo jẹ bàbá rẹ̀ ní gbèsè ohun tó pọ̀, mo sì ti pinnu lọ́kàn mi pé màá san gbogbo rẹ̀ fún ọmọ rẹ̀. Gbogbo àwọn tó rí ọmọ Mohbad wà nú ọmọ ìyàwó tó sì tún wá aṣọ kan náà pẹ̀lú ọkọ ìyàwó ni ọ̀rọ̀ náà yà lẹ́nu, nítorí láti ìdílé ọkọ ìyàwó lọmọ tó máa bá wọn gbé òrùka tí wọ́n ń pè ní ring bearer ti máa ń wá. Ṣùgbọ́n ọkọ ìyàwó tuntun ti sọ àṣírí tó wà láàrin òun àti ọmọ náà àti ìdí tó ṣe ṣe ohun tó ṣe yìí. Àwọn kan tètè ń gbèpò yẹnu pé ó ṣeé ṣe kí Priscilla mú ọmọ náà lọ sórílẹ̀-èdè Tanzania nítorí bí wọ́n ṣe mojú ara wọn tó. Èyí ni bí àwọn ọmọbìnrin Nàìjíríà ṣe fira wọn wọ́lẹ̀ níwájú àwọn ọkùnrin Tanzania. Ọ̀kan náà àwọn olórin tó gbajúmọ̀ dáadáa lórílẹ̀-èdè Tanzania tó sì jẹ́ igbákejì ọkọ ìyàwó tàbí ọ̀rẹ́ ọkọ ìyàwó níbi ayẹyẹ ìgbéyàwó Priscilla Òjó tí wọ́n ń pè ní Diamond ti sọ pé nọ́mbà fóònù àtàdírẹ́sì àwọn ọmọbìnrin bíi 75 ló wà ní àpò òun. Ó ní ṣe làwọn obìnrin Nàìjíríà kàn mú àdírẹ́sì àti nọ́mbà fóònù wọn mọ́ àpò òun tí wọ́n bá ti láǹfààní láti kọjá lẹ́gbẹ̀ẹ́ ara wọn. Ó ní níṣe làwọn obìnrin Nàìjíríà kàn mú àdírẹ́sì àti nọ́mbà fóònù wọn mọ́ àpò òun táwọn bá ti láǹfààní láti kọjá lẹ́gbẹ̀ẹ́ ara wọn tàbí tóun bá wá sí tòsí ibi tí wọ́n bá wà tàbí lásìkò tóun bá kàn kí wọn. Ọmọkùnrin olórin tó gbajúmọ̀ dáadáa lórílẹ̀-èdè Tanzania tó sì tún jẹ́ ọ̀rẹ́ ọkọ ìyàwó yìí sọ pé ó sì lè jẹ́ pé kì í ṣe ohun tí òun bá wá sí Nàìjíríà nìyí, òun máa gbìyànjú láti pe díẹ̀ nú àwọn èèyàn náà. Tẹ́ ò bá gbàgbé lásìkò tí wọ́n ń so ọkọ àti ìyàwó pọ̀ ní àlùfáà tó so wọ́n pọ̀ sọ pẹ̀lú àwàdà nígbà tó kọjú sí Diamond tí ṣe ọ̀rẹ́ ọkọ ìyàwó tó sì béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣó ti níyàwó, tíyẹn sì sọ pé rárá. Lẹ́yìn náà ló kọjú sí ọ̀rẹ́ ìyàwó náà tó sì béèrè pé ṣóun náà ti lólúwa, tíyẹn náà sì sọ pé rárá. Ló bá sọ bí àwàdà pé kí àwọn méjèèjì má wojú Uche wò. Ó jọ pé èyí làwọn ọmọge tí wọ́n wà níbẹ̀ rí tí gbogbo wọn fi ń fún ọmọkùnrin yìí ní nọ́mbà àbánisọ̀rọ̀ wọn. Èyí ló mú káwọn èèyàn máa bú àwọn ọmọbìnrin Nàìjíríà pé abanilójújẹ́ ni wọ́n. Wọ́n ní ṣé ìyá ọkọ náà ló jẹ wọ́n tí wọ́n fi ń tara wọn lọ́pọ̀ bẹ́ẹ̀ fáwọn àlejò tí wọ́n sì ń fún ní nọ́mbà wọn nígbà tí kì í ṣe pòun ló béèrè fún. Àwọn kan ní ṣé wọ́n rò pé bó ṣe rí fún Priscilla ló máa rí fáwọn náà ni. Ṣùgbọ́n àwọn míì ti ń sọ pé kò sóhun tó burú nú eléyìí o. Wọ́n láwọn náà fẹ́ dánwò ni nítorí Ọlọ́run nìkan ló mọkọ ìyàwó ojú ọ̀nà, kò sì sẹ́ni tó mọ̀ bóyá ọ̀nà tí àwọn náà yóò gbà rí ọkọ wọn nìyẹn. Ṣé ẹ ti gbóhun tó ṣẹlẹ̀ láàrin Títí Máṣà ìyàwó Wàsíù Àyìndé àtàwọn ọmọ ọkọ rẹ̀? Àwọn tó bá ń sọ pé kò sí àjọṣepọ̀ láàrin gbajúmọ̀ olórin fújì ni Alhaji Wàsíù Àyìndé Máṣà àti ìyàwó ẹ̀ tí wọ́n ń pè ní Títí Máṣà gbọ́dọ̀ tún èrò wọn pa o. Kò jọ báwọn èèyàn náà fira wọn sílẹ̀ rárá o, bó tilẹ̀ jẹ́ pé àjọṣepọ̀ náà kò jáde sórí ayélujára. Kódà bó bá ti wà rí bẹ́ẹ̀, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí fi hàn pé gbágbáágbá làwọn ọmọ Wàsíù Àyìndé wà lẹ́yìn Títí Máṣà. Wọ́n fẹ́ràn rẹ̀ dáadáa,
wọn kì í sì fọ̀rọ̀ rẹ̀ ṣeré. Bẹ́ẹ̀ ló tún hàn pé ìrẹ́pọ̀ wà láàrin àwọn ọmọkùnrin onífújì yìí. Ìfẹ́ tí wọ́n ní sí obìnrin yìí farahàn lọ́sẹ̀ tá a ṣẹ̀ṣẹ̀ lò tán yìí, tí wọ́n ń pè ní Melissa Fausia Marshal ṣe ayẹyẹ ọjọ́ìbí ọdún kẹjọ tó délé ayé. Bó tilẹ̀ di pé ọjọ́ìbí ọmọdé ni, ọ̀pọ̀ àwọn ọ̀rẹ́ arẹwà obìnrin tó ń taṣọ náà ló péjú síbi ayẹyẹ ọjọ́ìbí ọ̀hún. Èyí tó sì ya àwọn èèyàn lẹ́nu jù níta àwọn ọmọ Alhaji Wasiu Ayinde tí wọ́n lu ibẹ̀ pa. Kì í ṣe ẹyọ kan, kì í ṣe méjì, bẹ́ẹ̀ ni kì í ṣe mẹ́ta àwọn ọmọ yìí ni wọ́n wá síbi ayẹyẹ ọjọ́ìbí àbúrò wọn yìí. Wọ́n pọ̀ níbẹ̀ dáadáa. Níṣe ni gbogbo wọn kóra wọn jọ, tí wọ́n ya fọ́tò, tí wọ́n jọ gé àkàrà òyìnbó pẹ̀lú ọlọ́jọ́ìbí, tí wọ́n sì tún bá a jó. Lẹ́yìn eléyìí ni ìwẹ̀jẹwẹ̀mu ṣẹ̀ṣẹ̀ wá ṣẹlẹ̀ tó ní kálukú sì gbádùn ara rẹ̀ dáadáa. Lára àwọn tó wà níbi ayẹyẹ ọjọ́ìbí yìí ni àwọn àgbàlagbà ọkùnrin méjì tí wọ́n jọ Alhaji Wasiu Ayinde bí ìmúmu nì. Bákan náà lára obìnrin agbẹjọ́rò tó jẹ́ ọmọ Wasiu Ayinde tí wọ́n ń pè ní Damilọ́lá Marshal tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú àtàwọn àbúrò rẹ̀ ní kò gbẹ̀yìn níbẹ̀. Gbogbo wọn ni wọ́n wà níbẹ̀ tí ayọ̀ sì hàn lójú wọn. Àwọn ẹbí, ọ̀rẹ́ àtàwọn afẹ́nifẹ́re tí wọ́n péjú síbẹ̀ ni wọ́n ń kí ọmọbìnrin tó jọ Wasiu Ayinde bíi kà sí nǹkan yìí kú oríire ọjọ́ìbí, tí wọ́n sì ń gbàdúrà fún pé ẹ̀mí rẹ̀ yóò ṣọ̀pọ̀ ọdún láyé. Ọ̀pọ̀ àwọn tó róhun tó ṣẹlẹ̀ yìí ni inú wọn ń dùn, tí wọ́n sì ń lu àwọn ọmọ náà lọ́gọ ẹnu fún ìfọwọ́sowọ́pọ̀ àti ìfẹ́ tó wà láàrin wọn, àtọwọ́ ìfẹ́ tí wọ́n máa nà sí títí máṣá ní gbogbo ìgbà. Ẹ ò bá gbàgbé bí gbogbo àwọn ọmọ Wasiu Ayinde ṣe ṣàtìlẹ́yìn fún obìnrin náà nìyí lásìkò ètò ìsìnkú Wasiu Ayinde tó wáyé ní oṣù kìíní ọdún yìí. Èyí làwọn èèyàn fi ń sọ pé ó dájú pé àjọṣepọ̀ tó dáa ṣì wà láàrin Títí Marshal àti Wasiu Ayinde. Ká rántí pé lẹ́yìn tóbìnrin náà kúrò nílé Wasiu Ayinde ló fẹ́ Emmanuel Adérọ́pò tí gbogbo èèyàn mọ̀ sí Ẹlẹ́bà Yẹ́lò. Obìnrin yìí ló sì wà lọ́ọ̀dẹ̀ K1 bí bá a ṣe ń sọ yìí.